Ǹjẹ́ mo tún ti dé lónìí nù Ọlọ́run ọba mi, ọba arógo ṣògo, alágbára lórí ayé gbòrògbòdò. Ah, mo rí bà lọ́wọ́ ọkùnrin, mo rí bà lọ́wọ́ obìnrin, mo rí bà lọ́wọ́ ọmọdé, mo rí bà lọ́wọ́ àgbààgbà. Gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ àtẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀, mo júbà ẹ̀jẹ̀ ò jẹ́ mi ṣe o. Ǹjẹ́ kí ni ohun tá a tún gbé dé lónìí? Akínọlá Ọlámídé ọmọ bàbá tí ń jẹ́ Abíóyè. Tá a gbé yẹ̀wò lónìí, a ó ní láti yà bàrà díẹ̀ wọ inú ohun tí a pè ní àṣà Yorùbá. Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé Yorùbá ló láṣà, Yorùbá ló létò, Yorùbá ló níṣe. A ó wo díẹ̀ nínú àṣà Yorùbá ní àyíká àti agbègbè wa níbi tá a bára wa lónìí. Kí ni ohun tí à ń pè ní àṣà? Àlàyé rẹ̀ ni àwọn ohun tí a ó mọ̀ ṣe. Irú àwọn àṣà wo ni ó wà? Gbogbo wọ̀nyí ni a ó gbìyànjú láti fọ́ sí wẹ́wẹ́ ní ṣísẹ̀ntẹ̀lé láti àkókò yìí lọ. Ẹ má ṣe jẹ́ kí a bínú wípé a yà bàrà kúrò nínú òwe lọ́tùnlọ́tùn ọ̀tún míì náà ni àtúngbédé ni. Kí ni ohun tí mo fẹ́ kí a kọ́kọ́ gbé yẹ̀wò bí a ń sọ̀rọ̀ nípa àṣà Yorùbá? Tí a bá ní kí a wò, kí ni ohun tí a ń pè ní àṣà Yorùbá bí àwọn díẹ̀ lára àṣà ilẹ̀ Yorùbá? A ní àṣà ìsọmọlórúkọ, àṣà ìkómọjáde, àṣà ìsìnkú, àṣà oyè jíjẹ, àṣà ogun jíjà, àṣà ìkíni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ohun tí mo fẹ́ kí a kọ́kọ́ gbé yẹ̀wò, bóyá nínú fídíò míì tí ó ń bọ̀ ní àṣà ogun jíjà ní ilẹ̀ Yorùbá. Àdúrà tí tọmọdé tàgbà tí à ń gbà, tí èmi náà ń gbà fún wa lónìí náà ni wípé ogun ò ní jà wá, bẹ́ẹ̀ ni a ò ní rógun. Ṣùgbọ́n síbẹ̀ náà Yorùbá ní iwájú ogun ò ṣeé rí, ẹ̀yìn ogun ò ṣeé wò. Níparí, wọ́n á ní pé bógun ọ̀hún ò bá tún wá dé, a ò ní mọ ọkùnrin. Báwo ni a ṣe ń jagun ní ilẹ̀ Yorùbá? Báwo ni a ṣe ń pilẹ̀ ogun ní ilẹ̀ Yorùbá? Báwo ni a ṣe ń dẹ́kun ogun tàbí parí ogun tàbí parí ìjà ní ilẹ̀ Yorùbá? Gbogbo àwọn ohun wọ̀nyí, gbogbo àwọn ìbéèrè wọ̀nyí ni a ó wá ìdáhùn sí. Kí a lè gbádùn ara wa, ẹ̀yin ṣá subscribe sí YouTube channel mi Ọlámídé Ọlábàtà. Gbogbo àlàyé wọ̀nyí, gbogbo ìbéèrè tó ń jáwọ́ jásẹ̀ nínú wa, òun náà ni a ó bá pàdé. Bákan náà, a ò ní gbàgbé láti yà nínú ohun tí a pè ní àṣà ìgbéyàwó ní ilẹ̀ Yorùbá. Pàtàkì ìbálé nínú àṣà ìgbéyàwó ní ilẹ̀ Yorùbá. A ó gbìyànjú láti gbé yẹ̀wò. Ohun pàtàkì ni ẹkún ìyàwó nígbà tí a bá ń sọ̀rọ̀ nípa àṣà ìgbéyàwó ní ilẹ̀ Yorùbá. Ìtọ́jú oyún ńkọ́? Oyún níní àti ìtọ́jú aláboyún, kó tó kan èyí tí a pè ní àṣà ìsọmọlórúkọ. Bákan náà, àṣà ìkómọjáde. Ohun gbogbo wọ̀nyí ni a ó gbìyànjú láti wá ìdáhùn sí. Ohun tí ẹ kàn ní láti ṣe ni wípé ẹ̀yin ṣá subscribe sí YouTube channel mi Ọlámídé Ọlábàtà. A ó rí gbogbo ìbéèrè wọ̀nyí tàbí ìdáhùn sí ìbéèrè wọ̀nyí nínú fídíò mi tó ń bọ̀. Ibi tí a ti ń mówó, tí a fi ṣe subscription, iná ò ní tán bẹ́ẹ̀, àgbàrá kì í fo kòtò, ire ò ní fò wá. Jẹ́ títí dìgbà náà ńkọ́, ire o.